abúlé báyìí là ń kára lé ẹ káàbọ̀ là ń kára òde ẹni tá a ti rí péjọ mẹ́ta là ń kí pé kú ọjọ́ mẹ́ta olólùfẹ́ Ògbónìtàn reality show gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tá à ń bá bọ̀ nípa our child tẹ́ ẹ̀ bá gbàgbé ibi tá a bá dé mo ti bímọ o wọ́n ti ṣe bí wọ́n ṣe máa ń ṣe tán máa ń lọ fi mí sínú hòtẹ́ẹ̀lì tó fi máa ń ṣèkó mọ́ lérò yìí kò ti ẹ̀dùn mi púpọ̀ mi ò fi ilé ẹ̀ wọn wàá gbé mi ìgbà tó pẹ́ díẹ̀ ọkọ fẹ́ gbé mi ẹni tó wà lọ́dọ̀ mi tó ń tọ́jú mi ìyá yẹn náà ló tọ́jú mi nípa ọmọ àkọ́kọ́ ó wá dé ìgbà tọ́kọ́ tó fẹ́ gbé mi ó ní ọ̀gá ò ní pé kó ń gbé mi wá pé ọkọ ò lè gbé mi ọkọ ní kó wá disturb òun gbà yẹn ọkọ ní pé kí n máa kẹ́rù mi mo ní mo ti páàkì ẹ̀ sílẹ̀ mo wọ ní mọ́tò gbà tí mo délé ìyàwó rẹ̀ wá bá mi wípé ibi báyìí ò lè gbà mí o kémi padà sí ilé tí ọkọ òun gbà fẹ́ mi ṣé ẹ mọ̀ pọ́kọ rẹ̀ kọ́ ló gbalé fún mi ṣé ẹ mọ̀ pé mi ni mo lọ gbalé ńgbà tí mo rí wípé mo fẹ́ punish wọn náà díẹ̀ mo dẹ̀ ti ṣèlérí fún wípé tí mo bá fi lè lọ wípé àwọn ọmọ méjèèjì yẹn máa kú torí pé àbútọ́ pátọ̀ òun àtọkọ ẹ̀ ni tí kì í sàtọ̀ mi bó ṣe gbá mi létí ọkọ rẹ̀ ti rí látọ̀ọ̀kan ọkọ rẹ̀ ń bọ̀ ọkọ rẹ̀ náà bọ́ sọ́dọ̀ ẹ̀ ó gbà ní etí mẹ́ta ọkọ jẹ́ kó yẹ pé n ò lọ sí ibi kankan pé I am here to stay àǹtí Ṣeun nígbà tó ní máa lọ mi bá ti máa lọ ńgbà náà bóyá ìṣòro mi kò bá bí yá díẹ̀ àbá wà ń bẹ́ẹ̀ ń bá mi sọ̀rọ̀ ìgbà tó pẹ́ díẹ̀ ọ̀rọ̀ ọkọ àti ìyàwó wọ́n parí ìjà wọn ọkọ wa bá mi pé kí n wá bẹ̀ mo lọ síbẹ̀ mo kúnlẹ̀ síwájú wọn wọn làwọn nífẹ̀ẹ́ mi mo nífẹ̀ẹ́ náà ọmọ kí mo ṣe nífẹ̀ẹ́ sí ó wá sọdúró ọ̀rọ̀ bẹ́ẹ̀ pa ọmọ máa kú ṣé ẹ kò sorúkọ bẹ́ẹ̀ ni you know how much I love you wọ́n ṣàbẹ̀rẹ̀ sí sunkún ẹkún ò gbọ̀n mi torí wípé bíi ká jí láàárọ̀ ọjọ́ kejì kan má jí ló ṣe ń ṣe mí mo ṣáà bẹ̀ wọ́n gbà tí mo bẹ̀ wọ́n tán mo wà nínú ilé ṣé ẹ mọ̀ ẹni tó ti bímọ méjì tẹ́ ẹ bá rí mi ẹ̀ lè mọ̀ pé mo ti bímọ o tẹ́ ẹ bá rí mi ẹ̀ lè mọ̀ station mi dáa o àmọ́ inú mi yọná but wọ́n bá mi jóra wọ́n dẹ̀ ra oríṣiríṣi nǹkan fún mi láti jẹ́ kí inú mi lọlẹ̀ débi wípé ẹnìkan kan ò ní rí mi ó sọ pé mo ju ẹni tó bímọ oṣù mẹ́ta ni mo lò nínú ilé lẹ́yìn oṣù kan ààbọ̀ tí mo lò oṣù kan àtọ̀sẹ̀ méjì tí mo lò ní hòtẹ́ẹ̀lì oṣù mẹ́ta ni mo lò kí n tó sọ pé mo fẹ́ bọ́ síta jáde síta mi ò ní fóònù kankan àwọn wọ́n ń tọ́jú mi wọ́n fún mi lóúnjẹ ó wá jíjọ́ kan ọkọ wọn dé pẹ̀lú fóònù ó gbé fóònù fún mi ó ní ọ̀rọ̀ school mi lòun fẹ́ yanjú so that you can go back to school àmọ́ ṣé ò rí pé báyà kó lọ kọ́ṣẹ́ kó má tún lọ sí school kankan mọ́ àbí wò ó rí bẹ́ẹ̀ mo ní iṣẹ́ wù mí kí n lọ sí school ni okay tẹ́ pé school náà ló fẹ́ lọ no problem I will do something about it àǹtí Ṣeun àbá tún bẹ̀rẹ̀ processing school àǹtí mi ò ṣe dáadáa sí mi o owó tó tán náà máa fún mi wọ́n ti send ẹ̀ sákàǹtì mi owó yẹn wà ń bẹ̀ owó tí ọmọ tó ń gbà lọ́wọ́ mi ìyẹn tiẹ̀ wọ́n ti fún mi ní 1 million ọdún tí a wà nú ẹ̀yẹn ọdún tó tẹ̀lé wọ́n máa fún mi náà dá 1 million àwa ń bẹ̀ mo ń lọ ṣọ́ọ̀bù wọn wọn ò ṣe dáadáa sí mi ọkọ wọn ò bá mi lájọṣepọ̀ mọ́ kò dọ́dọ̀ mi mọ́ àkín sọ̀rọ̀ mọ́ àkín sọ̀rọ̀ bẹ́ẹ̀ mọ́ bọ̀ à ń sọ̀rọ̀ bíi ọkọ ẹ̀gbọ́n àbúrò àmọ́ lọ́kàn mi ẹni tí mo ti love gidi ni ọkọ wọn àǹtí Ṣeun ọkọ gbé fóònù ìdí wá gbé fún mi ó bá jẹ́ iPhone ó bá ń lo fóònù ó wá di ọjọ́ kan báńtì ṣe pariwo nìyẹn wọ́n ti jí òun lówó ta ló wá jẹ́ àǹtí lówó èmi ò jí wọn lówó kí ló ṣẹlẹ̀ inú ilé yìí máa lágbára gan o wọ́n jí òun lówó èèyàn mélòó ló ń gbé nílé
èmi ọkọ wọn ìyàwó àtàwọn ọmọ mi méjì kéékèèké méjì ọkùnrin kan obìnrin kan. Ìyá obìnrin ló ti dàgbà díẹ̀, ìyá obìnrin tó dàgbà náà gan kò lè já 50 naira jí. Àwọn méjèèjì yìí wọn kì í bá mi ṣeré o. Ó lẹ́ni tó tọ́jú wọn lọ́tọ̀ o, ìyẹn ò sùn ọ̀dọ̀ wa o. Ọmọ tó ń sùn ọ̀dọ̀ wa ìyẹn ló máa wẹ̀ fún wọn láàárọ̀, ẹni tó tọ́jú wọn yẹn máa gbé wọn lọ sí school, ó máa lọ mú wọn padà, ó máa take care wọn, ó máa bá wọn ṣeré. Èmi tí mo wúyún fóṣù 9 mi bá ọmọ yẹn ṣeré o. Nígbà míì ó máa ń dùn mí, bọ̀ ìgbà míì máa wò pé wo gbàgbé ìjàre kágbé mo ti bí wọn ọmọ yẹn ti kú gbà yẹn kọ́, mò ń gbé kó lọ́kàn mi. Náà bá dé ń jọ́nà wọ́n jí fún wọn jówó, wọ́n ṣe kíní kan pé wá kan owó bíi ti báwo, mi ò jówó. Owó yẹn dọ́là wà ń bẹ́ẹ̀, pounds wà ń bẹ́ẹ̀, euro wà ń bẹ́ẹ̀. Wọ́n ṣàbẹ̀rẹ̀ sọ pé tí mo dé jíwó kò ṣe mí ní nǹkan kan. Àwọn ọlọ́pàá ìbàdí ló bá ń túlé. Wọ́n ti ṣíwọ́n, wọ́n bá wọnú yàrá òun, wọ́n bá tú yàrá òun, wọ́n bá bí $100 bí ọ̀kan ṣàbá ń bẹ̀. Ló bá ní yé ara òun ìlérí bí mo ṣe ń ṣe fún ọmọ yẹn tó ṣe yẹ kó ṣe báyìí fún mi, ṣe yẹ kó ṣe kíní kan. Ó bá ní àti mi mowó kankan. Ok mo ń bọ̀. Náà bá pé mo bá ní mi mowó, mi jáde, mi ṣe gbà. Ló bá ní rọ́ ni. Ó bá pé mọ́mì mi ìyá tó bí mi nínú gangan. Nígbà tí wọ́n pè wọ́n bá sọ mọ́mì mi pé ẹ̀ló ṣé lágbájá ó sẹ́ǹdì owó sí yín. Ìyá bá ní sẹ́ǹdì owó sí mi. Ó sẹ́ǹdì owó sí mi. Ó sẹ́ǹdì owó sí yín. Bí èlò ló sẹ́ǹdì sí yín. Owó náà kọ̀ tó sẹ́ǹdì sí mi o. Ó tiẹ̀ fi ràn yàn sí mi ní. Ó ní kí n bóun gbé pamọ́. Ó jẹ́ fún wọn nìkan ní envelope. Ó ní pé kí n fi yẹn pé kí n máa fi tọ́jú àwọn àbúrò òun. Wọ́n bá ní ẹ̀ṣọ́ ọ̀pọ̀ òun sẹ́ǹdì ẹ̀ sí yín. Òun ní ọmọ mi ni òun sẹ́ǹdì ẹ̀ sí mi. Ọba kọ́ ti fún un. Lójú mi náà ló ti pè yá mi. Mo bá rò wípé ojoojúmọ́ sáà ní ìyá mi ò ṣe kò lè má kàn mí má gbélébù lójoojúmọ́. Mo bá dákẹ́, mi ò sọ nǹkan kan. Mo ṣe bí ẹni pé mo mọ tó ṣẹlẹ̀. Mo ní bẹ́ẹ̀ ni mi ni mo mú owó. Òkè kí ni mo tó fẹ́ sọ? Nígbà tí ìyá mi ni mo sẹ́ǹdì owó sóhun. Mo ní bẹ́ẹ̀ ni mi ni mo mú owó. Wọ́n ní ibo ni mo kó sí. Mo ní mọ́mì náà ni mo kó fún. Wọ́n bá ní òkè ọmọ mi lọ́dọ̀ mọ́mì mi kí n lọ gbowó yẹn. Àti ń bá ní ẹ má mú lọ́dọ̀ mọ́mì yẹn lọ gbowó kankan o, ẹ má lọ́dọ̀ mọ́mì yẹn lọ gbowó kankan, ẹ tó wá kó yòókù sí ni kó sọ ògùnkùn ló kó fún mọ́mì ẹ̀. Mo ní ṣe bẹ́ẹ̀ mi lẹ́ni mo mú owó. Mo dẹ̀ sọ wípé gbogbo ẹ̀ ni mo kó fún mọ́mì mi. Ẹyọkàn tẹ́ bá nu yàrá mi yẹn mo ṣẹ́kù ni mo ṣẹ́wò yẹn kù ni pé kí kébì náà lọ ṣe kí lè fi ra nǹkan tí bá nídìí. Àtijọ́ yìí mi ò jáde. Ọba ní ọba ṣàmú lọ sí police station. Àti mo débẹ̀ ọmọ sẹ́yìn gántà. Nígbà tó dalẹ̀ àwọn ọlọ́pàá yẹn sọ pé wọ́n ṣàn sọ̀rọ̀ sáwọn lónìí pé ṣé then I hear this one go sleep ni, but they can't carry am now. She don talk say na she take the money. Kíní kan ní ìkànnì wọn bá sọ pé IPO tó wà ní charge wọn sọ pé which one ni she take. Wọ́n ṣàn bára wọn sọ ẹ̀ mọ̀ kọ́lọ́ kan máa sọ̀rọ̀ kọ́ máa jẹ́ ọ̀ṣọ́ níbi àwọn lẹ́nu ibi tí mo dúró sí. Ẹ̀yìn bí kátà tí mo jókòó sí náà ni mo jókòó sí. Mo wá fẹ́yìn mo wá ṣorí báyìí. Ṣé rí bọ́dọ̀ ń bá ń fìyà jẹ èèyàn lọ́wọ́ àbí kí n sọ pé tí kádàrá èèyàn bá ń fìyà jẹ èèyàn lọ́wọ́ ẹ jẹ́ á gbàgbé kádàrá ló ń fìyà jẹ èèyàn lọ́wọ́. Ọlọ́run dẹ ẹ lọ́jọ́ olóòfẹ́ appeal. Okay, ta ni lọ́yẹ̀ kí ni mo fẹ́ ṣe sí wọn? Mi ì lágbára kan tí mo fẹ́ ṣe sí wọn. So mo tètè gba kámú. Mi lọ́rọ̀ ẹ̀ mi pé fóònù tó wà lọ́wọ́ mi wọ́n ti gbà ní gántà ní ìjọ yẹn. Ibẹ̀ ni ẹ̀yìn gántà mo sùn mọ́jú. Ẹ̀fọn fẹ́ jẹ mí pa. Mo ṣàjókòó síbẹ̀. Ó dàárọ̀ ọjọ́ kejì. Ibẹ̀ náà mo tún wà. Mo tó di bí owó ìrọ̀lẹ́ ọkọ wọn bá dé. Wọ́n bá ní let's go. Mo ní wí ẹ̀ ṣé ò lọ lé ni má bọ̀. Ó bá ní let's go bí ti báwo pé DPO ní kí n má kún bíbá wọ́n ní kí n má wọ̀rì wọ́n ní kí n jẹ́ n bá tẹ̀lé wọn àtọkọ
àti ọ̀rọ̀ IPO tó wà níwájú DPO bá débẹ̀ wọ́n bá ní pé wọ́n ti béèrè mi kí n ṣọmọ tó dáa o kí n má jí owó wọn mọ́ o kí n má ṣe gbá mo ní òkè mo ti gbọ́ sà ẹ ṣègùn sà mo bá kúrò ń bẹ̀ mo bá lọ àti ṣeun èmi ọkọ wọn àbáwọ̀ ní mọ́tò máa nǹkan náà tẹ̀lé wọn báyà pé lọ́ọ̀yà nìyẹn àbáwọ̀ ní mọ́tò ní ọkọ wọn sọ fún mi pé ṣé ó ní ìkọ̀kọ̀ tó ṣe fún mọ́mí ẹ̀yìn mo ní ibi tí báwo ó jẹ́ ṣókò mọ́mí yẹn àwọn ló bí ẹ mo ní ṣó ní nǹkan tẹ́ rí mi wọ́n ní kò sí nǹkan kan mo ní gbà tí mọ́mí mi ò ń parọ́ gbà tí mo lọ kó fún wọn mo send owó yẹn sí wọn ni wọ́n nígbà wo ló send owó sí wọn mo ní gbà tó ní mo send ẹ̀ sáwọn náà ni àti ẹni tó wà lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ wọ́n bára wọn sọ̀rọ̀ wọ́n sọ fún mi pé wọ́n sọ̀rọ̀ pé I don't like wetin this woman dey do she wan make this girl comot for our house I don't understand ìwọ ló mú wá ìwọ ló tún gbógun tì pé I don't understand o ni wọ́n sọ pé ṣé o máa lọ rent ilé fún mi wọ́n ní no tó máa ṣe irun kan bẹ́ẹ̀ yẹn o mọ nǹkan tó ṣẹlẹ̀ àwọn nǹkan tó ṣẹlẹ̀ pé kò ní dáa kò ní ṣe kinní kan ọba ni ok kí wàá lọ wá fẹ́ ṣe báyìí because you have to do something fast kí wọ́n bá pọ̀ mọ́ ẹ̀ ìyẹn gongo ni mo ní problem pẹ̀lú bó ṣe wọ̀nyí nìsín kò mọ̀ pé mo ti wá síbí báyìí èmi ni mo wá lọ speak DPO wípé a máa lọ yanjú ẹ̀ nílé mi mọ nǹkan tó fẹ́ ṣẹlẹ̀ mi mọ nǹkan tó fẹ́ gbà lọ́wọ́ ọmọ yìí ọmọ kan tó ṣẹlẹ̀ ó bá sọ fún mi ọmọ máa drop ẹ̀yin méjèèjì máa padà wá bá yín yes máa drop yín níbi hòtẹ́ẹ̀lì kìíní kan yín máa padà wá bá yín mo ní no mi ò lọ sí hòtẹ́ẹ̀lì ọ̀dọ̀ ìyàwó yìí ni mo lọ nílé wọ́n bá ní kí ló ṣe é kí ló fẹ́ mo ní ọ̀dọ̀ ìyàwó yìí ni mo ń lọ ní ilé if not tẹ́ ẹ̀ bá lè gbé mi lọ́dọ̀ ìyàwó yín ẹ gbé mi lọ sí police station padà kí ìyàwó yín wá béèlì mi ṣe báwọn náà fọlọ́pàá mú mi ọkàn bá ní kí ló tó ń là gidi báyìí òun ló fọlọ́pàá mú ẹ ibi tẹ́ ti wá gbà ẹ̀kọ́ lọ́wọ́ ọlọ́pàá what test do you want ṣé fẹ́ kí n máa regret gbogbo action mi ni ẹ lè regret gbogbo action yín torí ibi tí ìyàwó yín bá tì yín sílẹ̀ ń lọ àmọ́ tó tẹ́ máa regret gbogbo action yín èmi ò ní sí ń bẹ̀ kódà ìyàwó yín ò ní sí ń bẹ̀ ẹ̀yin nìkan ní máa dá regret gbogbo action yín ó ní nǹkan tí mo fẹ́ bá ìyàwó yín sọ tí má tètè sọ tán mo máa gbé báàgì mi ṣé bí wọ́n ní kí ọ̀hún fẹ́ mínú lé yín ni I will leave your house wọ́n ní you go nowhere I am going mo ṣe bá ṣe dé wá nínú ilé nìyẹn ó sọ̀kalẹ̀ bàbá yẹn náà sọ̀kalẹ̀ àwọn náà sọ̀kalẹ̀ mo wọnú ilé kíní kan bá jókòó nígbà tí mo jókòó sí ti rúùmù àwọn ọ̀n dìde wọn wọlé tí wọn jókòó bá ní àǹtí mo fẹ́ rí yín wọn náà bízí tí mo yín sọ fún yín tẹ́ ẹ bá dá mi lóhùn gbogbo nǹkan tá a ṣe tí ilé fi jó àwọn tó wà lọ́wọ́ wọn màá ní kó bẹ̀rẹ̀ sí máa release ẹ̀ gbogbo nǹkan tá a ṣe tí ilé fi jó àwọn tó wà lọ́wọ́ wọn láti ìsìn lọ màá ní kó bẹ̀rẹ̀ sí máa release ẹ̀ lè pààyàn méje papọ̀ tẹ́ bá pa mí ṣe máa pa gbogbo àwọn ọ̀rẹ́ mi ni tẹ́ bá pa mí ṣe máa pa Sandra tẹ́ bá pa mí ṣe máa pa Tóbi tẹ́ bá pa mí ṣe máa pa Abe tẹ́ bá pa mí ṣe máa pa ọmọ tí mo bí sílẹ̀ máa yìí tó jáde lórí ìjókòó lọ́ọ̀yà ni ó sàn ní kí n tẹ̀kẹ̀ ẹ̀zẹ̀ mi nínú mo ní tẹ́ bá mọ̀ pé ẹni tó jókòó yóò mọ̀ nípa ọ̀rọ̀ yìí ẹni kí wọ́n jáde mo ní gbogbo nǹkan tí gbogbo yín ṣe fún mi ni mo mọ̀ bẹ́ẹ̀ ṣe drug mi tọkọ yín fi disvirgin mi tí mo fi lóyún everything ni mo mọ̀ tó ṣe pé ẹ máa drug mi kí ọkọ yín lè bá mi ní àjọṣepọ̀ ni nígbà tí dókítà sọ pé ojú ara mi ó họ ẹ fẹ́ kí lọ sí hospital lọ bímọ torí ẹ mọ̀ pé tí wọ́n bá sọ operation fún mi lọ sí hospital lọ bímọ àwọn èèyàn kìíní méjì máa mọ̀ mo ní àti dókítà àti ẹ̀yin àti ọkọ yín ọ̀rọ̀ yín ò sí bíbá ẹ̀ mọ́ ó ti wà nídọ̀ wọn tó yẹ kó wà mo ní ẹ̀ lè pa gbogbo wa tán o ẹni tọ́wọ́ yín bá tẹ̀lé máa pa mo dẹ̀ ti sọ fún wọn mo ní ló ń jo yín ẹ̀rọ bá pèsè gba fóònù lọ́wọ́ mi mo ò rí wọn bá sọ̀rọ̀ ẹ máa wò yín àti ṣe omi ò rí wọn bá sọ̀rọ̀ o
ẹ wá ní mi lára lẹ́yìn ìgbà tẹ́ gbọ́mọ ṣé bẹ́ẹ̀ máa ọkọ yín ló bá mi sùn tí mo fi lóyún ọmọ yẹn tẹ́ ẹ bá mọ̀ lẹ́nu ẹ̀jẹ̀ ń sọ fún yín surrogate kan kọ́kọ́ o ọkọ yín ló bá mi lájọṣepọ̀ tẹ́ bá ti wà nídìí ọmọ ṣé mi ló yẹ kẹ́ lò ẹ wá abuse mi ṣé mo ti pé 18 nígbà tẹ́ ti bẹ̀rẹ̀ sí abuse mi tí ìyẹn bá jẹ́ ṣọ́ra gbogbo nǹkan tá a sì tilẹ̀ fi jó gbogbo ayé ló máa mọ̀ bẹ́ẹ̀ ni mo sọ fún yín ẹ̀yin ìka ẹ̀dá burúkú yìí ẹ wá ní kí n máa padà lọ sábúlé padà ṣé mi ní mi ò lọ ni bóyá ẹ̀ ń blackmail mọ́mì mi ni bóyá ọ̀kánjọ́ ló pa mọ́mì mi mo ní mi ò tiẹ̀ fẹ́ mọ̀ bọ̀ tó dúpẹ́ àwọn ò dúró gẹ́gẹ́ bí abiyamọ fún mi mi ò ní ìyá mọ́ bí mo dẹ̀ ṣe ń lọ yìí ẹ tọ́jú àwọn ọmọ mi dáadáa o I am coming back I am coming back for my children mo bá wọlé àti ṣeun bágí mi yóò mọ ọjọ́ náà dìbò lójú yín mo bá ní mò ń lọ ọba tilẹ̀kùn ọba ní mi ò ní lọ mo ní mò ń lọ sẹ́ ọ ní mò ń ní lọ inú sítírùmù náà ní o bọ́ síta sẹ́ o bọ́ síta àti ọkọ àti ìyàwó àti lọ́yà ọba ní mi bọ́ síta wọ́n tilẹ̀kùn mọ́ mi àti ṣeun ó ní mi ò bọ́ síta gbogbo ìgbìyànjú mi láti bọ́ síta pàwọ́ ló bọ́ sí ìgbà tó yá ọmọ àwọn ọkùnrin méjì kan wá wọ́n wà nílé wa àwọn èèyàn ló wà mí gbọ́dọ̀ bọ́ síta àwọn èèyàn máa dúró tì mí pé mi ò bọ́ síta torí pé dókítà yẹn ọ̀rẹ́ ọkọ ni ó dé òkú tó lè bá bọ́ síta ó máa lose license ẹ̀ ọ̀rà sí màá rí wọ́n bá ní wọ́n káwọn ọkùnrin yẹn gbé fóònù fún mi nígbà tó péjọ kẹrin tí mo wà nílé mò ń jẹun mò ń wẹ̀ mò ń sùn o bóyá mò ń sunkún wọ́n dá mi lóhùn bá gbé fóònù ọ̀rẹ́ mi ló ń pè wọ́n náà ti wá arrest òun Sandra mo sọ káwọn lọ mú Abe wá kò sábẹ́ èèyàn kan bí kankan o Sandra àti Tóbi náà mọ̀ ń pọ̀rọ̀ yẹn Sandra go mọ̀ ń pọ̀rọ̀ yẹn deeply Tóbi nìkan ló mọ̀ ń pọ̀rọ̀ yẹn ó bá ní ọ̀hún àwọn police station bọ́ sọ wípé káwọn wá tọwọ́ bọ̀ wípé àwọn ò ní nǹkan ṣe pẹ̀lú mi mọ́ ní ayé àti lọ́run mo ní kó tọwọ́ bọ̀ wé náà pé ṣe fẹ́ kàn pa wọ́n ni wọ́n náà sọ pé táwọn bá tọwọ́ bọ̀ wé pé táwọn ṣe wá ṣe fáwọn yìí o ikú làwọn fi ṣeré pé àwọn máa pa àwọn kò dẹ̀ sí babaláwo pé nìkankan tó máa gbà wọ́n oníṣòwò ṣòwò fẹ́ kàn pa ẹ̀yìn tó pé o ti gbọ́ náà ó ní sọ pé o ti gbọ́ tọwọ́ bọ̀ wé má ní nǹkan ṣe pẹ̀lú mi mọ́ àti ṣeun bọ́n ṣe kó àwọn ọmọ méjèèjì láyà jẹ nìyẹn ọ̀bọ̀n pé wọ́n tọwọ́ bọ̀wé ẹnì kọ̀ọ̀kan nù wọn èèyàn kọ̀ọ̀kan nù wọn lu ọ̀sẹ̀ kan ní police station bẹ́ẹ̀ nínú cell wọ́n jẹ́ kán fi ìpè tẹ́bá tó ní nǹkan ṣe pẹ̀lú ẹ̀ máa rí látọ̀ wọn wọlé padà wọn ní àǹtí ló sọ̀rọ̀ ṣé o lágbára owó báyìí nǹkan tó bá ṣe tì ilẹ̀ ló máa gbé báyìí tó ká àwọn rẹ̀ dáhùn mo sọ wọn kan mo wọlé mo lọ sùn ọkàn bá wá bà mí oúnjẹ ń sọ fún ẹ ipò tó wà lèmi náà wà nínú ilé ipò tó wà lèmi náà wà tí n bá kọjá àyè mi mo máa tẹ́ bó bá kọjá àyè ìwọ náà máa tẹ́ tí ká gbà kámú fọlọ́wọ́n ọba kí n bẹ́ẹ̀ ṣe skul ẹ̀ kó lọ sí skul tó bá tẹ̀ fẹ́ kọ́ṣẹ́ ni kó ṣe kó ní nǹkan kan lọ́wọ́ kó má jìyà lájẹgbé mo ní mo ti gbọ́ wọ́n bá ṣe skul kan fún mi mo lọ sí NCE college of education mo padà lọ ṣé ìwé gan wo orí mi mọ́ ni mo ṣáà ṣe NCE ìgbà tó yá tí mo ṣe NCE mi tán mo ti wà ní skul yẹn bá wálé ńjọ́ kan ọkọ wọn bá tó mu sí mi lórí àbátúnjọ lájọṣepọ̀